bàbá olóyin sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ sẹ̀sán adéhùsì ní kí ẹ gbà lọ. ẹ kú déédéé wòyí o gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run bàbá olóyin gan bàbá olóyin original èmi náà ni mo tó ń kí gbogbo wa ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán nílé gbogbo wa o ẹ kú ọdún o ẹ kú ọdún ẹ kú yèdùn àṣeyí sàmọ́dún mo kí gbogbo wa ẹ kú àṣekú ọdún ti kérésì ọdún tuntun tó ń bọ̀ lọ́nà yìí yóò bá wa láyé yóò bá wa láyè a ní fi ìbànújẹ́ sí ọdún ẹni bá ráyè kó sàmì wọn kàn ní kí n tún rán wa létí ni o bí pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ mọ́ gbàgbé ẹsẹ̀ àjò kò ì pẹ́jù o ìwọ fashion designer wọ́n ti gbàsọ fún gbogbo àwọn ẹgbẹ́ rẹ ìwọ náà lè rí àrànkú aṣọ tí wọ́n bá kọ́ níbì kan wọ́n náà rí díẹ̀ bẹ́ẹ̀ sì àwọn kan ti ń wẹsẹ̀ láti June July August ìwọ ẹsẹ̀ fẹ́ máa wẹsẹ̀ ní December bó o bá wẹ ìwọ náà rí díẹ̀ nígbà tá à ń sọ fún yín pé ẹsẹ̀ àjò kẹ́ ẹ tọ́jú ara yín kẹ́ ẹ tọ́jú ara yín mo kọ́ yín bí ẹ ṣe ń lo ewédú tá a fi ń jẹ àmàlà yẹn mo ní kẹ́ ẹ mú ewédú ẹ̀gún mọ́ṣẹ́ ẹ máa fi wẹ̀ ẹ lo ewédú kẹ́ ẹ fi wẹ̀ ẹ̀yọ́nú àwọn àgbà ayé ọ̀yọ́nú sí ọ ẹni ayé bá yọ́nú sí ni wọ́n bá rajà àní olú ẹ̀yọ́nú tọ́jú ara rẹ yes ẹ̀ ń tẹ́ ìgbọ́jà kalẹ̀ ẹ fẹ́ ta mínírààsì àbí yàdẹ̀sà níwọ́ náà mẹkáníìkì ni ẹ rìwáyà ni ẹ alálùmínà ni ẹ ẹsẹ̀ ẹ̀yọ́nú gidi sára pé pẹ́jú o oòrùn tó kù yìí ó tàṣọ gbẹ ẹ wá ewédú ẹ̀gún mọ́ ọṣẹ ẹ máa fi wẹ̀ láràárọ̀ wọ́n tó jẹ́ fashion design mo gbàsọ tiẹ̀ náà fún ọ àwọn tẹ́lọ̀ tó gbàsọ tí mo lè rán tán ìwọ̀n ó rì tiẹ̀ náà gbé fún ọ ìwọ mẹkáníìkì ó sùn kalẹ̀ lọ́wọ́ ewédú gógún mọ́ṣẹ́ kọ́ máa fi wẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nǹkan máa yí padà yes ẹ mọ́ gbàgbé mo ṣe ìwé kan fẹsẹ̀ jáde nísìn ó ní mo pè ní African Power agbára èèyàn dúdú apá kẹta 10,000 naira ní 10,000 naira ó sì ṣiṣẹ́ ló wà níbẹ̀ ẹ̀yọ́nú ìfẹ́ràn ó wà nínú ẹ̀ tọ́ ọ bá lọ́mọ tó ń mu gbó tó ń mu sìgá tó ń mu wíwì tó ń mu tí tó fẹ́ bẹ́ẹ̀ ló kọjẹ́ iṣẹ́ tó ṣe wà nínú ìwé yìí African Power part 3 African Power agbára èèyàn dúdú apá kẹta nìyẹn ẹ̀yin tẹ́ ẹ ti ra apá kìíní rí igbó lọ́sàn wà ọmọ aráyé ló ń lànà lọ́ọ́ba ọmọ aráyé ó lànà wà bọ̀ African Power part 1 agbára èèyàn dúdú apá kìíní nìyẹn wà èèpo ọ̀sán òun nínú ẹ̀ ló wà mẹ́sàn-án lo pandoro ẹni tó kórè ọ̀bà gùn tó ó wà nínú ìwé yìí ẹni tó yàn rè ò tóbi tó ó wà nínú ìwé yìí African Power part 1 ṣé ẹ wá rí eléyìí African Power part 2 agbára èèyàn dúdú apá kejì African Power part 2 ntọ́ wà nínú ẹ̀ náà pọ̀ ogun ìdílé bó o lè ṣe lè bọ́ lọ́wọ́ ogun ìdílé bó ni mo sì bí wọ́n bá na nǹkan lẹ̀ tó ní tẹ̀ mọ́lẹ̀ tọ́ ẹ̀ pé òsì ti tẹ̀ nǹkan mọ́lẹ̀ náà ẹ̀rọ ẹ̀ ó wà nínú ìwé yìí nínú ìwé African Power part 2 agbára èèyàn dúdú èdè Yorùbá àti èdè òyìnbó la kọ̀wé wa ìwé ìwò sí ní bookshop o ẹ lè rí ní bookshop ẹ wá sí bàbá olóyin bus stop ní Yèsí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 08054749455 ẹ má gbàgbé o ìwé tuntun tó ẹsẹ̀ jáde agbára èèyàn dúdú apá kẹta agbára èèyàn dúdú apá kẹta mo ní alágbàtà lẹ́kọ̀ọ́ tí ẹ bá lọ sí Mushin ní nọ́mbà 4 Aloko Laro Street ní Mushin rọjà mi rà ń bẹ̀ nọ́mbà 4 Aloko Laro Street nọ́mbà 4 Aloko Laro Street Mushin bus stop Mushin ní Èkó ní Bàrígà ẹ lè rí ọjà wa rà ní nọ́mbà 36 Ìlàjẹ road nọ́mbà 36 Ìlàjẹ road ní Bàrígà 36 Ìlàjẹ road ní Bàrígà ẹ̀yìn ará Ìgbè Ìkọ̀tún Ìgbè tí ẹ bá dé ọjà Àgòdò nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street ọjà Àgòdò lẹ́gbẹ̀ẹ́ la wà tẹ́ ẹ bá ti dé Sẹ̀lẹ̀ ẹ̀yẹn sọ pé ẹ̀ ń lọ́jà Àgòdò bẹ́ẹ̀ bá ti dọ́jà Àgòdò ẹ béèrè ya mú bọ̀ ní nọ́mbà 2
Fẹ́mi Ọ̀ṣọ́bù street ọjà àgòdò Ègbè. Ẹ má gbàgbé ẹ lè wá sí Yèsí Ọ̀tà bàbá olóyin bus stop nílùú Yèsí Ọ̀tà. Monday to Friday a wà lọ́fíìsì. Saturday Sunday àwa kì í wá o. Saturday Sunday a kì í wá, ṣùgbọ́n Monday títí dijọ́ Friday látago 11 àárọ̀ dago 5 ẹ bá wa ní bàbá olóyin bus stop Yèsí Ọ̀tà. Tẹ́ ẹ bá bọ̀ láti Ṣàngó ẹ̀yẹ wọ mọ́tò tó ń lọ Yànà Yèsí. Tẹ́ ẹ bá ti dé Yànà Yèsí ẹ farabalẹ̀ fònà títì ẹ ra wọn ọlọ́kadà tó lẹ̀ ẹ rí márúwá ẹ sọ fún ẹnìkan nu wọn ẹ pé lè bàbá olóyin lẹ́ ń lọ ní Yèsí bàbá olóyin bus stop ládébísí wọn ó gbé wá sọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ lè rí ìwé mi rà lórí fóònù o èbó sayédẹ̀rọ̀. Ẹ lè rí lórí WhatsApp, email tàbí Gmail. Ẹ lè rí ìwé wa rà ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gbà sórí fóònù a lè send ẹ̀ sí. Tẹ́ ẹ bá dẹ̀ lè sanwó a lè post ẹ̀ sí yín o all over the world. Bóyá ẹ fẹ́ gbà ní Kaduna, ẹ fẹ́ gbà Sokoto, ẹ fẹ́ gbà nílẹ̀ Yíbò, a lè post ìwé sí yín bẹ́ẹ̀ bá lè sanwó owó delivery. Àwọn tó ń bá wa kó ẹrù DHL wọ́n máa bá gbé fún yín. Bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé bàbá olóyin bus stop Yèsí Ọ̀tà. Ìwé yìí 10,000 naira mo gbé jáde. Tó bá di January ending owó ẹ̀ máa wọ́n sí o. Ẹ má pè mọ̀ sọ bẹ́ẹ̀ o. Eléyìí 5,000 ni. African Power Part 1 5,000 naira. African Power Part 2 agbára èèyàn dúdú apá kejì 7,000 naira ni. Ṣùgbọ́n apá kẹta tó ẹsẹ̀ jáde agbára èèyàn dúdú apá kẹta 10,000 naira. 10,000 naira ni mò ń tà. 10,000 naira. Owó ẹ̀ pọ̀ o. Ṣùgbọ́n gbogbo sẹ́tẹ̀ bá ṣe ń bẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ó máa bá ẹ lára mu. Èmi ni mo mọ̀rọ̀ tí mo bólúwa sọ. Èmi ni mo mọ̀rọ̀ tí mo bólúwa sọ. Olúwa gbọ́ o ó sì dá mi lóhùn. Èmi ni mo mọ̀rọ̀ tí mo bólúwa sọ. Bẹ́ẹ̀ ni ètò tẹ́ ń wò lọ́wọ́ ni agbára èèyàn dúdú tẹlifíṣàn. Tẹlifóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08054749455. Ẹ má gbàgbé o Ẹ̀yọ́nú tí mo pọ́n lónìí mo ní ẹ wá ewédú tí gbogbo èèyàn ń pèlè ewédú àwọn mi ń pèlè ewé bínú yọ. Ẹ bá nínú ọgbà yín tẹ́ ẹ bá rí já ẹ rà tí wọ́n bá ṣe lọ́jà tí wọ́n ń tà lọ́jà náà. Bí ẹ bá ti rẹ́kùn wọ́ọ̀kà méjì ẹ gún kó kúnná ẹ wá mísẹ̀ pẹ̀lú ọṣẹ. Tẹ́ ẹ pé blender lẹ bá ń lò ẹ fi blender blend ewé yẹn tó bá ti mẹ́tì dáadáa tó ń yọ̀ báyìí ìyẹn pò mọ́ṣẹ́ tẹ́ ẹ bá fẹ́. Tó bá jọ́sọ òyìnbó ni ẹ gé ọṣẹ ń wẹ́wẹ́ kẹ́ fomi gbóná sí i. Tó bá lè ṣẹ́jú mẹ́wàá yí omi gbóná ń kú. Ewédú tẹ́ ẹ ti gún yẹn ẹ mísẹ̀ ẹ mọ́ ẹ máa fi wẹ láràárọ̀ káyé yọ́nú sí yín kẹ́yìn náà rí ti ń ṣe. Kọ́yẹ́kẹ́ wọnú ọdún tuntun tákẹ́ tó máa bẹ̀rẹ̀ àròyé o. Ẹ ṣe àwọn kinní yìí kọjá pé gbà tí wọ́n bá ń sọ pé ọdún tuntun dé kẹ́yìn náà máa sọ pé ọdún tuntun dé owó tuntun dọ́wọ́ èmi náà owó tuntun ọ̀dọ̀wọ́ gbogbo wa o. Ẹ lè rí ọjà mi rà ní bàbá olóyin bus stop Yèsí Ọ̀tà. Tí a bá dẹ̀ fẹ́ gba ìwé lórí fóònù yín oyin wà o oyin gidi oyin gan fún àtúrà ìwé wa tó fẹ́ ṣiṣẹ́ inú ẹ̀. Sáà pé ìwé tí mo ṣe pọ̀ èmi mo ṣe wọ́n náà ṣe medicine èmi ṣe solution to human problems ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀dá oyin ni ìwòsàn èmi náà ni mo ṣe agbára ìwòsàn oyin. Ṣùgbọ́n tó jáde lọ́wọ́lọ́wọ́ tí mò ń polówó òun ni agbára èèyàn dúdú apá kẹta 10,000 naira mò ń tà bó ṣe wà yìí. Eléyìí ẹ bá fẹ́ rà 7,000 naira ni. Eléyìí agbára èèyàn dúdú apá kẹni 5,000 naira. Ẹ lè rí gbogbo àwọn ìrà tẹ́ ẹ bá fẹ́ gbà sórí fóònù yín lórí WhatsApp, email tàbí lórí Gmail yín. Tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ ká post ẹ̀ sí àá post ẹ̀ pé ẹ bá lè sanwó ìdílé fa. Ǹjẹ́ títí ìgbà míì tẹ́ẹ̀tọ̀ mọ́ láǹfààní àti gbọ́ mi ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán lé mi kò ní tán lé ẹ̀yin kò ní tán lé gbogbo wa láyọ̀ o. bàbá olóyin ṣẹ̀ṣọ́ adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ ṣẹ̀ṣọ́ adéhùsì ní kí ẹ gbà lọ.